àjànàkú tí mi gbọ́ kìjikìji ọba táyérọ ìwàlẹ̀ òkú ọmọ òkúrò èrè gẹ́gẹ́ alẹ́ ayé bíbí o àlàkà ọmọ. Odun Omi 2026 òun là ń ṣe lọ́wọ́ ìkéde orílẹ̀ nílẹ̀ Ifẹ̀. Ẹ ṣe ẹgbẹ́ gbogbo ẹ̀yin ayàwòrán ọ̀yà kúrò báyìí dókítà ẹ̀yin ayàwòrán yẹn jọ ẹlọ́jọ́ ẹkúrò wájú yìí gbogbo ẹ̀yin ayàwòrán yìí ẹjọ́ gbogbo ẹ̀yin ayàwòrán ẹkúrò ń bẹ̀ ẹjọ́ ẹkúrò lórí stéèjì ẹ̀bọ sẹ́yìn náà aunty please uncle please leave the stage ẹjọ́ DJ ẹjọ́ láti bo àǹtí
ẹjọ́ nítorí Ọlọ́run ẹnjìnìà pẹ̀lú mi ẹ jẹ́ kí gbogbo wa sọ pé kábíyèsí o. Lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí gbogbo wa sọ pé kábíyèsí o. Lẹ́lẹ́kẹta ẹ jẹ́ kí gbogbo wa pariwo sókè ká sọ pé kábíyèsí o. Bàbá wa kábíyèsí ọ̀nìrìṣà ọlọ́fin àrólé. Bàbá bàbá kábíyèsí ẹ jọ̀ọ́ bá a ṣe fẹ́ ṣe rèé bí a sì ṣe ṣe pẹ̀lú àṣẹ bàbá wa gbogbo àwọn tó jẹ́ àwọn tí wọ́n jẹ́ adájọ́ ẹ máa bá wọn mẹ́tẹ̀ẹ̀ta bàbá àwọn ọmọ yín fẹ́ wá kí yín àwọn adájọ́ látòrí Masoyinbo ọ̀jọ̀gbọ́n Ṣọlá Fóṣùdé àti Professor Ṣọlá Fóṣùdé, Aisha Lawal, and Masoyinbo, ẹ bá pàtẹ́wọ́ fún wọn dáadáa. And our special guest, Alhaja Mercy Aigbe, ẹ wá kí bàbá. Tàlàbí ó lóun náà fẹ́ fi kún fún àwọn tó bá gbé gbàlókè ọ̀nẹ́bù ẹ máa bọ̀ ẹjọ́ bá pàtó fún wọn wọn ní ẹ̀sùn mọ́ bí ẹ máa bọ̀ ó yẹ ẹ̀sùn mọ́ ẹ̀yin ọmọ ẹ̀sùn mọ́ wájú ó yẹ bàbá ẹ wá kí bàbá ọ̀nẹ́bù náà ní ẹ lọ bá wọn ọ̀nẹ́bù náà òun náà máa ọmọ yín ni ọ̀nẹ́bù Ọlámídé Tàlàbí Davis láti ìpínlẹ̀ Ògùn ẹ jọ̀ọ́ ẹ má bínú àwọn ẹjọ́ yìí kámẹ́rà ibi tẹ wà yìí àwọn ẹ̀ ń dí bẹ́ẹ̀ bá dí èmi lọ́wọ́ ẹ̀ ń dí omi dán Aisha Lawal lọ́wọ́ tẹ́ ẹ̀ bá dí mi lọ́wọ́ ẹ̀ ń dí ọ̀jọ̀gbọ́n Ṣọlá Fóṣùdé lọ́wọ́ tẹ́ ẹ̀ bá dí mi lọ́wọ́ ẹ̀ ń dí Masoyinbo lọ́wọ́ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ máa bọ̀ ẹ wò ó ipò tán bá fún yín àwọn tó wà ń di ẹ̀rẹ́ èmi kọ́ o ẹ bá pàtẹ́ fún ọ bá ṣe ń bọ̀ ẹ bá pàtẹ́ fún wọn bàbá wọn ọ̀jọ̀gbọ́n Ṣọlá Fóṣùdé àwọn náà máa ṣíwájú ẹgbà. a ti ṣe ètò bá ṣe máa ṣe. ẹjọ́ tó bá ṣeé ṣe fún ikẹ́ ẹ̀fẹ́ rẹ̀. tọ a kí orí adé o àrólé Oòduà ọba wa. ẹjọ́ ẹ̀dá gbogbo kan tó bẹ̀ yẹn ẹjọ́. ẹni tó gúúsì mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yìí. ṣe àfihàn ẹni tó gbégbá orókè báyìí kò séèyàn tí ò gbégbá orókè inú yín o ṣùgbọ́n a máa ní láti sọ èèyàn kan èèyàn tá a fi sọrí náà lọ́dún tó ìyẹn jẹ́ ìpèníjà fẹ́yìn tó kù pé lọ́dún tó ń bọ̀ kẹ́ ẹ lè múra láti lè jẹ́ ẹni tó máa kó gojá á ṣeé ṣe fún gbogbo wa. ẹ kú jókòó mo kí gbogbo láì gbà wá lákòókò púpọ̀ jù àwọn ọ̀gá mi ti bá mi kí gbogbo wa síwájú kábíyèsí mo kí ẹ kú jókòó sí olórí wa nìbàdàn náà ẹ̀rọ àmọ́ ẹ kú jókòó àti gbogbo àwọn ọba ẹ kú jókòó àti àwọn ọ̀gá mi lákọ̀ọ́kọ́ náà mo fẹ́ ṣàlàyé nǹkan ní ráńpẹ́ ṣe rí máàkì yìí ó dá lórí aṣọ tẹ́ wọ̀ ẹsẹ̀ ijó tẹ́ ẹ jó bẹ́ẹ̀ ṣe já bàtà yẹn sí àti bẹ́ẹ̀ ṣe mọ̀ ọ́ já sí ó wà nínú máàkì bẹ́ẹ̀ ṣe ní ìgboyà sí lórí stage bí ẹ ṣe lè dáhùn ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín àti orin tí wọ́n kọ yàtọ̀ sí yẹn àti mi mọ̀ Masoyinbo ló máa yá mi artistic expression ni nítorí téèyàn bá ń jó ẹni yẹn gbọ́dọ̀ máa jẹ́ kó káwọn tó ń wò ń rò pé ó rọrùn gan
àwọn kan jó dáadáa àmọ́ ṣe ni wọ́n lejú tí ó dàbí ẹni pé wọ́n wò pé káwọn má ṣe ẹsẹ̀ ijó yẹn gbé so àwọn nǹkan tí a wò papọ̀ nìyẹn láti mú ẹni tó ẹ̀dẹ̀ má mú mi sínú èmi nìkan kọ́ àwa mẹ́tẹ̀ẹ̀ta ni ṣó ti yé mi. ní báyìí máa bẹ̀rẹ̀ láti ẹni tí ó ṣe ipò kẹfà àgbò tó tàdí mẹ́yìn ni agbára ló lọ mú wá tó bá di ọdún tó ń bọ̀ lágbára Ọlọ́run ìwọ ló máa ṣe ipò kíní so ẹni tó ṣe ipò kẹfà ni ìdílé Ọ̀ṣàrà ẹ bá mi pàtẹ́wọ́ fún. ẹ bá pàtẹ́wọ́ fún wọn ẹni sùnù báyìí kọ́ máa bọ̀ wájú màmá wa ní ká fún yín ní wọ́n máa ipò kẹfà 100,000. ipò kẹfà ní o. mọ́mí máa bọ̀. ní sùúrù ipò kẹfà ṣe é o. wọ́n máa tẹ́wọ́ gba 100,000 wọ́n lè máa tẹ́ máa bọ̀. Ọ̀ṣàrà ṣé ìwọ nìkan ní Ọ̀ṣàrà? ó yá mọ́mí ó yá onífọ́tò tó máa yà wọ́n dà ẹ̀dùpẹ́ gidi kó ṣọkùnrin ẹ̀dọ̀bálẹ̀ kẹ́ gbowó ipò fẹ́fà ti gba 100,000 tiẹ̀. Ọ̀ṣàrà 47 ló gbà over 100. ẹ bá mi pàtẹ́wọ́ fún ẹjọ́. ó yá lọ kí bàbá. ẹni tí ó ṣe ipò karùn-ún òun ni ìdílé Akínsìn. Ó yá àwọn Akínsìn dà ẹ bá sí pàtẹ́wọ́ fún wọn. àwọn dẹ̀rẹ̀ ẹ bá pàtẹ́wọ́ fún wọn. wọ́n gba 63 over 100. olórí àgbà ẹ tẹ́wọ́ gba ẹ̀bùn yín ẹ ṣé o ó yá ẹ máa lọ báyìí. gbogbo ẹ̀yin tẹ́ gbowó yẹn kẹ́ wá rí wa lẹ́yìn ìsìn o. wo bí àwọn olóòtú ẹ̀dà ó yá ẹ lọ ya fọ́tò pẹ̀lú bàbá náà kẹ́ dìde ẹ ṣé o a máa rí yín lọ́dún tó ń bọ̀ lágbà ó yá sista. ẹni tí ó ṣe ipò kẹrin ni àwọn Ọ̀ṣun. ó yá bá pàtẹ́wọ́ fún ọ. àwọn dẹ̀. ó yá ẹkúnlẹ̀ kẹ́ ẹ tẹ́wọ́ gbowó ẹ jọ gbogbo àwọn táwọn lápá bí ẹja sọ. ó yá ẹ máa dá ẹ bá onírèrèlé o onírèrèlé onírèrèlé ẹ ṣe ó yá lọ ya fọ́tò pẹ̀lú bàbá tẹ́ bá ti ń gbẹ̀bùn yín kó ń lérèlé. ẹ jọ mistake wà mí. ṣé ipò wo náà ṣe. Ọ̀ṣun ẹ padà sórí stage. Ọ̀ṣun ẹ dá owó padà ẹ dá owó padà ẹ dá owó padà. ẹni tó ṣe kò kẹrin ní Ẹ̀sìnmìrìn. Ẹ̀sìnmìrìn ó yá ẹ lọ bá olórí àgbà ó dàbí pé àwọn Ọ̀ṣun yẹn mọ́ darí kan yín fẹ́ lọ ó yẹ ìyá fọ́tò ẹ tẹ́wọ́ gbowó ó yẹ ẹ lọ ya fọ́tò pẹ̀lú bàbá irú fọ́tò bá inú sitting room lèèyàn máa ń gbé sí o ó yá ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ náà gbogbo yẹn dábọ̀ ẹ rí mi o torí ó yá mà. ẹni tó ṣe kò kẹta ni Yèyé Mólú. Yèyé Mólú ẹ bá pàtẹ́wọ́ fún wọn ẹ lọ sọ́dọ̀ olórí àgbà. ó yá ilẹ̀ ti ń mọ́ lọ ó yá ẹ wá lọ ya fọ́tò lọ́dọ̀ bàbá ó kẹ́ èèyàn méjì. ẹ̀yin méjì tó kù ẹ step forward. àyà fọ́tò. àwọn Ọ̀ṣun wọn wulẹ̀ ṣe má darí kan wà ná. ní báyìí ẹni tó gbégbá orókè alẹ́ yúrò kò gbégbá orókè ẹ̀yin tẹ́ ń wò láti ọ̀pọ̀. àwa ò mọ o. ẹjọ́ ẹ̀mí ò gbọ́. ẹjọ́ mi ìgbọ́ nǹkan tẹ́ sọ. ọlọ́gbọ́gbọ́ orókè supporters club pọ̀ ọ̀dà ní orúkọ kábíyèsí àti olórí àti gbogbo àwọn ọba aládé tó wà lórí ìjókòó àti gbogbo àwọn olórí tó wà lórí ìjókòó àti àwọn bàbá àti màmá mi àti àwọn èèyàn jàǹkàn tó wà lórí ìjókòó ṣẹ̀rẹ́ ìdẹ́gbẹ́gbá orókè yìí ẹ máa fún mi lówó ṣá omi ò ní gbà o ẹni tó gbégbá orókè fún Ọdún Omi
ẹ má jẹ́rú ọgbà yẹn kọ́lẹ̀ ẹ̀ mọ̀ owó lọ lé o. ẹni tó gbégbá orókè fún ọdún omi fún ọdún yìí ní Ọ̀ṣun. ẹ bọ́ sọ̀tẹ̀ bá. èyí Ọ̀ṣun ló pè é olúwa rí màá gbòdò. ṣé àbí ẹ̀rọ ìlú máa jà o. ó ní èyí Ọ̀ṣun ló pè é olúwa rí màá gbòdò. ṣé àbí ẹ̀rọ ìlú máa tútù làárọ̀ dẹ tútù làárọ̀ dẹ tútù làárọ̀ bàbá yẹ. ajíwájíwá ìlẹ̀kẹ̀ ajíwájíwá ìlẹ̀kẹ̀ àárọ̀ mi tútù ṣe oògùn àbíkú èyí àgbẹ̀ ẹ̀mọ́. ẹ ṣe àpè ìyá wa olórí barista Rasheedat Adéwọ̀lú Ládọjà kólórí máa bọ̀ láti wá gbé ẹ̀bùn wọn fún wọn. ẹ jẹ́ sọ pé kábíyèsí o. wọ́n tó gbẹ́bùn wọn fún wọn ẹ ní sùúrù sà ẹ fún wa ní adé yẹn kọ́ bá wa crown wọn náà kọ́ tó gbé ẹ̀bùn wọn lé wọn lọ́wọ́ olórí ẹ máa bọ̀ mà. ẹ bá pàtẹ́wọ́ fún wọn. ẹ jẹ́ sọ pé kábíyèsí o. kábíyèsí o. Ọdún Omi ẹ̀yin adájọ́ ẹ̀yin náà bá wọn yà ẹ̀yin adájọ́ ẹ bá wọn yà. ní báyìí ẹ wá gba àmì ẹ̀yẹ yẹn kúrò lọ́wọ́ wọn. ìjọ tẹ́ fi gba mílíọ̀nù kan náírà kábíyèsí fẹ́ rí. ó yá ẹ wá gba ẹ̀bùn yẹn kúrò lọ́wọ́ wọn. ó ní àṣẹ 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 o ẹ sọ pé yóò ṣe ó di dandan kó ṣe ní àṣẹ ẹ máa pé ìbá àṣẹ o. wá lójú ẹ̀ ìbá ti ṣe wọ́n ti gba 1 million ìbá ti ṣe. ní báyìí ẹ̀yin méjèèjì a máa fún yín ní just 1 minute ẹ bá mi lùlù dáadáa fún ọkàn jó ẹni tó bá jó dáadáa jù ni wọ́n ní ó máa represent Ọ̀ṣun yẹn torí àwọn méjì ò lè represent Ọ̀ṣun at the same time ó yẹ lùlù fún wọn 1 minute. òdèlé alára mi ò tẹ́ nílé alára òdèlé àjèrè mi ò kàbùkù adéyẹyẹ ṣe mí lálejò mòye ẹ má bá àbùkù kàn wá o àwa iṣẹ́ ní àbùkù ilé wa òdèlé alára yá òdèlé alára ò tẹ́. ṣé ọ̀hún ni àbí ọ̀hún ọ̀hún àbọ̀hún ọ̀hún abẹ́mi àkílódé èmi ọ̀hún congratulations. ó yá ẹni sùúrù ẹ̀yin méjèèjì ẹ lọ ya fọ́tò kò rọrùn 1 million. ẹ wo bí ilé agboolé yín ẹ lọ wo 1 million ti wà. ilé agboolé ẹ lọ wo ilé tó wà lákòdì ẹ lọ wo ẹ bá gbé ẹ̀bùn wọn ẹni sùúrù o ẹ gbà ẹ̀yin onílù ẹni sùúrù ilé àkòdì yín ẹ lọ wo 1 million á ṣiṣẹ́ odidi ọdún kan lákòdì. Ta ló lọ́mọ? ok àbúrò ẹ̀ ní o ti rí n tó fowó tọ́jú ó dà bẹ́ẹ̀.